lẹ́bẹ̀ sábẹ́ torí ẹ̀ láti sọ ẹ̀jẹ̀ kẹ́kọ̀ọ́ fi iye èdè mú mọ́. Ìgbà gbogbo ọlọ́wọ́ tó bẹ ní káàlẹ̀ mú kí ìgbà kábíyèsí ẹ̀yẹ bá tó yẹ ẹ̀ẹ́dì ọ̀rọ̀ bí tó bá jẹ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kan kó fẹ́ ní bọ́ọ̀lù kábíyèsí ẹ̀ṣẹ̀ mú kí. Ọlọ́pàá ti lù sẹ́yìn dáadáa. Ọba tó tọ́, ọmọ ní iṣẹ́ ìlú Ọláwálé. Ìgbà wá ní erí, àìlè ẹ̀fà òkọ̀kọ̀ dúró. Àjírọ̀ òtútù àkọ́kọ́. Kábíyèsí ẹ̀lọ́sẹ̀ àdéhìí. Ọlọ́pàá ògbàpọ̀ ìkọ̀yìnwó kọ́mílá òbí ẹ̀sìn. Àdúrà tó ti. Ìbáṣẹ́ tó dábọ̀ ìmọ̀ ní kọ́mílá òbí ẹ̀sìn mi. Àtọ́kọ̀ mi ìwà ń tà gbé. Àtọ́kọ̀ tó bá ń tọ́kọ̀ èmi. Ìgbòlẹ̀kùn. Àṣẹ ìrànlábàlábà tó bá ti gbòlẹ̀kùn. Ní ẹ̀ka lákìí sá àṣẹ. Kábíyèsí sọ́kọ́ pẹ́ẹ́tẹ́ nínú kúrò lọ́rọ̀ mi o àti nínú àlábùlà. Àbáníyẹ nínú kúrò lọ́rọ̀ wọn nínú orí àwọn. Kíkẹ́ lọ́kùrọ̀ ọmọdé ní kò jẹ́ tẹ̀yẹ ní ìlú oko. Ọkọ̀ lórí ìpẹ́yẹ ìṣẹ́yìn yóò ẹgbẹ̀dì. Okú ẹ̀jẹ̀jẹ̀ kọjá ọmọ ọ̀sẹ̀ ìyó. Ọmọ kì wọ́n bẹ́ẹ̀. Ó yẹ kó o bá wọn dẹ́sẹ̀ ẹ̀yìn tó mọ̀ ń tọ́ nínú. Kò pọ̀ sínú kó kù ó tààrà ṣẹ̀ lórí ayé nípa ọlọ́kẹ́fẹ́. Kábíyèsí kẹ́ẹ̀lẹ́ lọ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ títí lọ́jọ́ òwe àwọn aṣọ. Àwọn aláṣẹ kù ọmọ bá ṣe o. Nínú ẹgbẹ́ máa débi eku, ẹyẹ máa débi ẹyẹ, ọmọ ènìyàn wà máa kọ òbí eku. Àwọn ètò pàtàkì àìdé ní ìsẹ́yìn lẹ́lẹ́ ní ẹtì inú. Àwọn ẹ̀kọ́ yíyọ àìdé ní ìsẹ́yìn lẹ́lẹ́ ní. Bàbá kàwọ́ lábẹ́ yìí ọba ní bó ṣe òwe ẹsẹ̀ ọmọ. Ara wọn ni bàbá ọ̀gá náà lẹ́bẹ̀ẹ́ ní ìsẹ́yìn òògùn. Ara wọn ni pòfẹ́sọ̀ bí Abíọ́lá. Abíọ́lá ni wọ́n ṣe lùdì. Ara wọn ni Abubakar ọmọ Sàràkí. Tó jẹ́ bàbá Bukky Saraki. Wàsíwáyé ọlọ́run ní gbogbo nǹkan tó dá ó fi kẹ́kọ̀ọ́ ní ìsẹ̀yìn o. Kábíyèsí kí ni a bá bínú sí? Òjò ìwà pa bàbá ó ka ní ibi ìwé etí ẹ̀. Ẹni bá wù lóye wù. Àṣẹ ẹni bá wù lóye bẹ́ẹ̀. Orí kábíyèsí wà kọ̀wé lọ́sàn-án bá ń sọ. Bẹ́ẹ̀ sì ni kò wọlé.
jẹ́ máa ń ṣe ọmọ máa ń dúpẹ́. Ọ̀pọ̀ bó ṣe ojú ẹ̀rí àbúrò. Ó wá pè é ọlọ́run wọn bá. Irú àwọn ọmọ bíi ṣí nínú Abíọ́lá. Àdìsá ọmọ ẹ̀rọ. Tọ́jà wọn lórí ire. Àṣẹ lákùnrin pẹ̀lú obìnrin. Ẹ̀rọ máa ní ṣòro fún ọmọ. Kábíyèsí ẹ̀mí lójú ẹ̀kú lórí gbogbo ọmọ. Àdúrà ìyára àgbàwọ̀. Ọlọ́run òjò wá. Àṣùbàjẹ́ ọlọ́run òjò wá. Ọmọdé ẹni. Ọlọ́run òjò wá. Ló padà ti kábíyèsí ẹ̀sẹ̀. Ọ̀tọ́dà láti kú Adams Adéyẹmọ. Ọmọ ní kàtí láti fún Abíọ́lá. Aláìlú àmì àtọ̀bá àgbẹ̀ tèmi. Ọmọ Adams ọ̀ṣẹ́. Alábá bí lọ lápá àwọn sí ilé. Bàbá Jẹ̀lílì yóò. Bàbá Tálákà mi ti kọ́ bọ́lá dúró. Bàbá Tẹ́kùndọ̀ bí ìrẹ́ o. Olórí ìlú ilé iṣẹ́ ní Nàìjíríà. Láti fashion látàyé àlàyé ọmọdé lẹ́tí kọ́mọ̀ láàmú láti. Ìbá aláìlúwà ọmọ owó láti ẹni ẹni agbé ṣìnà lẹ́yìn ọgbẹ́ omi ilé. Sorry. What is happening? Ẹni ẹ̀la ní ẹ̀ẹ́mọ̀ ṣúbí mi, ayọ́bùdé kó sáàlà àmì ẹ̀ṣẹ́, okú ẹ̀dọ́tì, àbí sáàtà òun ìdíwí. Ìbàlọ́wọ́, àìké ẹ̀lá, àìké owó, ọmọ lánàá láyé ìka ìyá ikí. Ọkọ̀tọ̀ kì í torí bí balẹ̀ ẹ̀ẹ́dẹ́là yóò lè tẹ́tẹ̀ pátá sẹ́yìn ìjọba ní kó o ṣe òwe ẹsẹ̀ kìkì lọ. Sísọ bọ́ sáré mi, òyìnbó tó ta mọ́tò, ọkọ̀ bọ́ mi. Yàtọ̀ sí ń fẹ́ jẹ́ mọ́tò, òyìnbó mi máa ń ṣí. Ọkọ̀ bẹ̀rẹ̀ òkè ìyẹ. Sísọ bọ́ sáré mi, òyìnbó ló ń ṣe mọ́tò. Ọ̀yà òyìnbó ló ń ṣe mọ́, 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 ló ń ṣe mọ́. Òyìnbó ló ń ṣe mọ́tò. Sáré
Francis ọmọ Sàlùmí. Sàlùmí ẹ̀dá ọmọ ẹ̀dá ọmọ ìwọ lọ́dọ̀ ọmọ dàgbà lórí àwọn ọmọ àwọn ẹ̀rù tó. Ìparí àwọn ẹ̀rù tó àwọn ọ̀dẹ̀ ọjọ́ ìdè ó sì wá fọ́ ọ̀rẹ́ ìdè. Aláṣẹ fọ́ọ̀mù Sàlùmí alẹ́. Sàlùmí aláṣẹ fọ́ọ̀mù. Àwọn ọmọ lẹ́yìn ẹ̀sán tí wọ́n wọ́n ṣe dáadáa bẹ́ẹ̀ ni tọ́lá ìgbọ́lá tó bá gbẹ́ ó lè kó wá lórí owó tó ayọ̀wọ̀ wá rẹ̀ ayọ̀wọ̀ kí ẹ̀ kí ẹ̀ ọ̀rọ̀ lọ́rẹ̀ báyìí ọmọ Yorùbá náà. Àbí ọmọ wa lè o ọmọ wa pàtàkì ni. Wọ́n bọ̀ wá lọ́wọ́ ìwé òbí. Bọ̀lá ọmọ bíi ìbáwọ̀lẹ́bí wọ́n bá kú padà mọ́ ọjọ́ ayọ̀ ló jẹ́ ọmọ bíbí ọbí ẹ̀
Bye.